If Boko Haram come Port Harcourt, you know say my business na to kill them. I dey Zamfara they killed them. I dey Plateau they killed them. I dey Niger they killed them. Òṣèlú ti pa wá lórílẹ̀‐èdè yìí, irú òṣèlú wo là ń ṣe? Òṣèlú bó o bá o pa, bó o bá bù lẹ́sẹ̀. Àfòṣèlú bá yí ara wa jẹ́ tán pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ sì dá kínní ilẹ̀ tó fi ń jẹ́ àkóbá fún wa, Ọlọ́run ó bi yín léèrè o. Nígbà tí irú Asari Dokubo bá lè sọrú statement yẹn tó lọ bẹ́ẹ̀, ká wípé wọ́n ti ń gbé gbogbo orú àwọn ènìyàn tí àwọn èdè ìpani báyìí bá ń jáde lẹ́nu wọn tí wọ́n ń threaten àwọn èèyàn, tàbí rúrú àwọn èèyàn bí Asari Dokubo, ṣóṣì yẹ kán wà láàrin èèyàn. Àwọn lọ̀rẹ́ olórí ìlú, àwọn lọ̀rẹ́ ọba, àwọn lọ̀rẹ́ ìjòyè. Ṣùgbọ́n ẹni tí ò mọ̀yàn, tí ò léèyàn, tó bá dánrú ẹ̀ wò, wá ní investigation yá. Gbọ́ jẹ́ pé ẹni ó gbé mọ́tò lásán kọjá, àwọn tó ń yẹ̀wé ọkọ̀ wò náà wọ́n á lòjọba tí wọ́n ń bẹ̀ nígbà táwọn tó ń pààyàn kó mọ̀ kiri. Ṣé ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ níjọ́ kan, kí n má béèrè, ó ṣojú mi ni. Mo lọ náà aláwùsá. Mo rí arákùnrin kan, ó gbé ìbọn dání báyìí, ó gbé kọ́rùn, ó wọ jákẹ́ẹ̀tì láàrin ìlú, ó bọ́lẹ̀ nínú mọ́tò, ó gbé kọ́rùn, kò wọṣọ ológun o. Ológun navy kan dẹ̀ wá ń bus stop yẹn, kò lè gbin, kò lè mira, kò lè challenge ẹ̀. Ibi tá a bára wa nìyẹn o. Èmi fúnra mi yà tètè gbọ̀n náà bí kọ̀rọ̀ lọ já bus stop ní alẹ́ yìí. Ọdún náà lọ́hùn kò pẹ́, àrí mọ́tò gbé jáde ń jọ yẹn. Nígbà máa padà sí bus stop yẹn, tòrọ́ náà bí mò ń lọ kọ́ ni mo mórílé, mo wá short time nígbà máa padà. Mo yìí bá ọ̀gbẹ́ni nava yẹn ń bẹ o, ó ti lọ wá bí rọra jókòó sí lẹ́gbẹ̀ẹ́ bus stop. Mo dẹ̀ lọ bá, excuse her, can't you challenge this guy? Ó ní challenge? Ó ní ìfògùn wọn ò gbọ́dọ̀ mú fóònù jáde. Now, nígbà táwọn tó ń sọ̀rọ̀ ìpani láì bẹ̀rù ìjọba tó tún jẹ́ tiwa tẹ́lẹ̀ mú jẹ àwọn ará ọ̀hún, mo sì ń sọ, èmi ò mọ̀ bóyá ọmọ Nàìjíríà làwọn tó ń sọ yìí, because ìwòsí wọn ọjọ́ tiwa, tí wọ́n bá lè náà tán náà bá ń bọ̀ ọ̀tà, kí la fẹ́ ṣe fún wọn. Mo rí fídíò kan online tí woman kan ṣe pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti dé sórílẹ̀-èdè Nàìjíríà. Bóòtọ́ ni bírọ̀ mi, I don't know. Ṣùgbọ́n ṣe àwọn fídíò kan tó tún gbé àwọn plane mi, kì í ṣe gbọ́bọ́yọ́ lọ yọ nínú fíìmù pé wọ́n ti dé sórílẹ̀-èdè Nàìjíríà. Ibi tó ti ya fídíò yẹn máa fi hàn yín, mi ò mọ̀. But allegedly, wọ́n ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ní àdéhùn pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà pé àwọn intelligent wọn àbí satellite wọn a lè lò ó kí wọ́n lè máa bá wa fi wo ibi tí àwọn ará bí wà. Ó dà, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé tó bá jó lóòótọ́ ní bàálù Amẹ́ríkà balẹ̀ tí àdéhùn tá a sọ sí ti wà láàrin ààrẹ àti olórí ilẹ̀ Amẹ́ríkà, àánú tó ṣe mí ni pé ṣé àlejò yẹ kó mọ ilé jù nílé lọ? Àlejò ni ó wàá sọ fún wa ibi tán wà. Ṣé lóòótọ́ lọmọ Nàìjíríà àwọn aláṣẹ wa ò mọ tó ń ṣẹlẹ̀? Allegedly, tí wọn ò bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀, káràtà júwe fún wọn, káràtà wá bá wọn ṣẹ́gun. Ìyẹn ni pé Nàìjíríà àmì àwọn agbófinró, nǹkan ọjà tí ń bẹ lọ́wọ́ wọn bóyá kò dáa tó tàwọn agbésùnmọ̀mí lẹ́yìn tí gbogbo wa jọ mọ̀. Ṣùgbọ́n láwọn ìgbà kan tí wọ́n sọ pé wọ́n kówó jáde fún àwọn ológun
pé kí wọ́n lọ fi máa ra àwọn nǹkan ìjà ogun. Ẹ wo àwọn nǹkan ìjà ogun tó ń wọlé fún àwọn bandit. Ẹ wò, ẹ jọ̀ọ́, ibo ló ń gbà wọlé? Ibo ló ń gbà wọlé? Àwọn kan ní kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe, kò sẹ́ni tó lè dí wọn lọ́wọ́ ẹ̀, wọ́n á mú onítọ̀hún kúrò lọ́nà. Òkè tó bá wá ń rí bẹ́ẹ̀, àwọn wo ló ń sponsor wọn? Tó bá rí bẹ́ẹ̀, ogun tó ń bọ̀ yìí tí wọ́n ń claim allegedly pé wọ́n sọ pé àwọn làwọn lórílẹ̀‐èdè yìí, ta ni ó dojúkọ wọn pẹ̀lú tí wọ́n gbé dání? Torí à ń béèrè àwọn alálẹ̀ tí wọ́n fẹ́ kẹ́ ẹ tètè gbéra nígbà yẹn tẹ̀ ń ṣọ̀tì ara yín. Àwọn alálẹ̀ tí wọ́n ti sáré já yín láwọn nǹkan tí ẹ máa ṣe tí wọn ò tiẹ̀ ní ronú dọ́dọ̀ yín, ṣé kò tí ì máa léètì? Ṣáwọn alálẹ̀ ó gbèjà wa? Àdúrà kan gbèjà wa là ń gbà. Ìgbà tó yẹ kẹ́ ẹ fálálẹ̀, àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dóni tí wọ́n ń fẹ́ kán wá ṣaláàbò lórí ilẹ̀ wọn, kọ́lọ́hun ṣaláàbò lórí wa. Àárí nǹkan kan ṣe. Àní a máa lọ chọ́ọ̀chì, àní a máa lọ mọ́ṣáláṣí. Ṣùgbọ́n Bíbélì ní ẹ fi ti Kesari fún Kesari. Ẹ ń gbọ́ mi dáadáa. Ìwé mímọ́ ní ká fi ti Kesari fún Kesari. Imagine, ṣáà fi ti Kesari fún Kesari. Àwọn baba ńlá wa tán tẹ̀lé wa dó tí ọmọ bọ́ ṣe tẹ̀bẹ̀dó tógun òfin kó wọn, tógun òfin jà wọ́n. Àwọn la wá sọ di aláìmọ̀ ṣe mọ́. Wọn ò mọ̀ ṣe lójú wa mọ́. Ọlọ́ọ̀bá yóò yọ wá o. Ọlọ́ọ̀bá ó ṣàánú wa o. Ṣùgbọ́n kò tí ì léètì o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ìtò fi jẹ́ pé patí ni ṣá. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, kì í ṣèbú àfi bú yín o. Ẹ má dákẹ́ o. Ṣé ẹ̀ pé ó ń bọ̀, àwọn làádẹ́ẹ̀dẹ̀ eléyìí ti dé o, agbára àwọn ò ká mọ́, àfi kẹ́ ẹ múra kíákíá o. Àbọ̀ mẹ́rẹ̀ o. Ṣéun Agbọ́lá ní orúkọ tèmi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.